nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ayé ti lọ lónìí, ìyá àbáwá ti wà lójú. Akéwú débi pé fọlá àfáàlèyàn ẹ̀rọ ti máa bàyàn. Ẹ̀wù ẹ̀sìn tí àwọn àfáàmìlà wá sí ilé social media. Ayẹyẹ ara wa, ayẹyẹ àwọn tó bí wa. Àdàlù èdè tó wọ́n ti bí wa náà. Tọ́wọ́ lọ́sẹ̀lẹ̀ yìí pé kí ìkó dáa ní òde tó wáyé. Yóò wá sí ìgbà mímẹ́. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n kọjá, àwọn náà múra wọn. Àwọn fi máa tọ́ ti bára wọn lò, òfin bá yẹ òfin bọ̀ lẹ́yẹ. Ìdí wọn àwọn ọmọ náà. Ìdí àwọn ọmọ tó tó wá kú nísì, òṣèlú wá kú wá fọ́lọ́ wá sí lọ. Ìbá ti lè ta fáfá lágbàdá láyìí, àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ nílẹ̀ lórí social media. Bẹ́ẹ̀ ni a fẹ́ lé òrò sí, fáwọn àbá olówó lọ́lẹ̀ ewu, àbí mo sọ̀rọ̀ rẹ̀ láyìíká, àbí mo ta sí. Nísìnyí ó ní followers. Ọ̀nà tètè ní wọ́n fẹ́ fi ọ́sẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́ àbá yá àṣàrà lè wúlò àmáyì. يا معشر العلماء وقوا أبدا وكبارهم وقوموا إلى Ẹja kìlè. Ọ̀rọ̀ tó máa ń bẹ̀rẹ̀ kọjá ẹlẹ́kọ̀ọ́ yẹn ọlọ́kọ̀ọ́ lé lò gómìnà tó padà lé o. Àwọn tí ń ṣe gbogbo àfọ́nà lónìí, ó kọjá náà kúra wa náà ló bá wọn lè fi dé ká lọ o. Láàyà àwọn akẹ́lẹ́ wọn gbalẹ̀ láti orí fífi lọ́rùn wọn wá mú débi tí a wà yìí láti Ìbàdàn express road wọ́n sì mú dé lukọ́sì yíyà ni. Àwọn sì ń jà sí pé èmi mo ti lágbájá lọ lágbájá ló lù mí lọ. Kọ̀mọ́náwó kò mọ àyájá èmi mo kọ́ kéwú èmi mo sàánù rẹ̀ mo fún nílẹ̀ lẹ́sọ̀rọ̀ rẹ̀. Ó ní àwọn òbí yàrá ìyá òkú lọ sí òkú ní òbí ṣe báyìí. Ẹni tó fún wọn yàrá rẹ̀ tó lè sọ fún wọn òkú ní àwọn òbí yàrá rẹ̀. Ó
wọn ṣe wà nínú ọkọ̀ ìyá mú. Lẹ́yìn ìgbà tó fi máa dé. Èyí wà tó máa tó wáyé wà lóbi ti sọ àbọ̀ òní kẹlẹ́kọ́. Àbọ̀ òní kẹlẹ́kọ́ ìyá mú. Ẹni tó kọ fún tó yà rèé sí kọjá títì kí ló lè sọ pé èyí àbá àbájá ni mo kọ́ ìyá mú fún àbájá o ló fi ṣe èrè. Gọ́ọ̀mẹ̀ntì ẹja fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì àwọn àbá báàbí ìjọba lọ́wọ́ sọ̀tọ̀ wọ̀nyí ní àná ìfòyìnká àfáàsùrù nìṣà lọ́wọ́ yà wọ́n ṣe bìí ẹgbẹ́ mi wọ́n ṣe bèbí òun ni wọ́n ti sàkó pa wúlọ́ àìsàn òun yà wọ́n yò òun pa wọ́n kọ̀ọ̀kan àwọn àbá ẹja fìlà wọ́n kọ̀ọ̀kan ká fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì lẹ́ni ọ̀ọ́kẹ́lẹ́ àwọn wá sọ. Ìjọba ọlọ́run ẹgbẹ́ sọ́wọ́pọ̀ àmọ́ ìjọba ìlànà sọ́wọ́n àwọn àjà sí ìsìn táwọn ẹbí tán aṣọ tó dáwọ́ yìí ìjọba yìí náà ṣe tí wọ́n láti máa wú ara sí. Àbáwí kò pé wọ́n bẹ̀ ní àbá. Ẹgbẹ́ wà fún àwọn ọ̀rẹ́ dá ní bọ́ọ̀sì dáadáa. Kájẹ́ gúrú ẹ̀sáàpù kí wọ́n máa rí wá pé àdìbọ́sì rẹ̀ ní lára wa. Ẹlòmí ò ṣe bá sọ. Ẹlòmí ò ṣe súnmọ́. Àwọn ìgbà ìjẹ̀bùnà. Ọkọ̀ ìlú wọn tó yẹn. Àwọn tó ń bí wa wọ́n fi ra ọ̀sọ̀ mẹ́rin. Ẹja jẹ́ àdìbọ́sì rẹ̀. Nínú àti mi ìsìlá mi wà ní ìgbà. Ẹjẹ́ náà wọ̀nyẹ fún àwọn ọmọ bíi ìsìlá wọn wù wọ́n ṣe. Àwọn yẹn ti sá lọ. Àwọn yẹn ti sá lọ. Àwọn yẹn ti sá lọ. Ẹlòmíì ìṣe ń jẹ́ mùsùlùmí ni kò sí ìwà ìsìlámù kẹ̀kẹ́ lára rẹ̀. Àwọn àbá àtàwọn akpéyè sí ọlọ́ àwọn akẹ́kẹ́ àwọn akẹ́kẹ́ àgbákò fàyè lónìí. Tí wọ́n bá ní àbá àlẹ́ lórí ẹlòmíì ti sá. Bí ìgbà tí wọ́n ti yí àwọn àbá àkókò àtàwọn ọmọ àkókò tí wọ́n dá ní ẹlòmíì ò fẹ́ kọ́ ti yá ìfà. Wọ́n yà lórí ma báyìí lórí sọ̀rọ̀ tó bá yẹ ìjọba ẹ̀rọ àkùnfẹ́ kílẹ̀ ṣe tó bá ní àbá ló ti bà fún. Àbá ní wọ́n gbé wọ́n bẹ̀ ní àbá. Àwọn ni ẹ́fídẹ́ǹsì fáyé ẹja ń gbà àwọn èèyàn bí àlùkùránì. Ṣé àlùkùránì ẹ̀rọ ní àwọn ọba ara jà? Àlùkùránì ẹ̀rọ ní àwọn tó ti di ara wa. Àlùkùránì ẹ̀rọ ní àwọn ọba àtọ ìkú ara wa. Àlùkùránì ẹ̀rọ ní àwọn ọmọ wa sọ àwọn ọmọ yẹyẹ. Àwọn àni mo fẹ́ wọlé yà wá. Àwọn àgbàgbà akẹ́rẹ́ nìkan yóò bá fẹsẹ̀ wọlé ayé sá àti yóò bá fọ bóòlù àti yóò bá fẹsẹ̀ bá lẹ́bi ta. Tọ́ba kàdá lé yóò bá wá wòlíì ìyàwó rẹ̀ lẹ́ni lòun náà wọ́n fún wọn ní yóò bá wọn ṣe wá. Àwọn àwọn ọjà bá àwọn ọdún nǹkan ọ̀rọ̀ wọn dá tẹ́lẹ̀ lọ. Nígbà yẹn lóye ká wọn ó ti yàtọ̀ sí káwọn ní wọn. Wà ní àjìyá Nígbà yìí wọ́n tó kà lọ́wọ́ wa sí àwọn tí wọ́n lọ bí ìgbà náà tá a lọ bí ó wù ìgbà náà.
wá nígbà wà á kọ́ sí ìsìlámù rẹ̀ wà pọ̀. Àwọn aláwọ̀ ọ̀tá ara wọn lónìí. Ó wá ní pé wọ́n lè bá kó àwọn èèwọ̀ òkú lẹ́sẹ̀. Gbogbo táwọn àgbàlagbà kọ̀ ọ́ kó pamọ́ tí wọ́n fi dẹ́rù àwọn èèwọ̀ yìí láwọn fi tẹ̀sẹ̀ ara wa lónìí. Bàdúrà àbíwá nígbà wàlúwà làbàbẹ̀ ìrìnà sí ìdílé. Ìfẹ́ ara wọn bẹ láàrin ara wa. Kọ́mọ pé wọ́n fẹ́ àwọn àbá. Káwọn fẹ́ ọ̀nà léwu. Alábàbẹ̀ Wọ́n yí fẹ́ máa ṣéwù. Iṣẹ́ wọn la fẹ́ àwọn orí ní. Wọ́n máa gbọ́ tá a jẹ́ mùsùlùmí ká fẹ́ ara wa. wọ́n dábà lókè àbẹ̀lẹ̀kúnrẹ́ àárín. Nígbà ìsọ̀mọ́ wa, bàbá kì í ta ọ. Àwọn bàbá kì í ta wa. Ló fi dá sí gbogbo àwọn àfa. Ẹ̀yà olórí adá o. Bàbá àwọn olórí àgbà yìí, ọlọ́mọdé jẹ́ tẹ̀sán lòdì. Lórí gbogbo àfa, òye ní ẹ̀rọ o. Ọkọ̀ àdúgbò ta sí àwọn ni o. Ọkọ̀ àdúgbò ń kúra àwọn ni o. Ṣé bọ́lá náà ṣe rọ̀ àdáhùn? Ìgbà ni wà sí.